àṣírí ikú tó pa òṣèré orí ìtàgé ilẹ̀ wa yan Allwell Adémọ́lá àṣírí ikú náà mà ti tú kí ló pa gbogbo ẹ̀ ní yànnàná fún yín àti pé àwọn nǹkan kan tún ṣẹlẹ̀ lẹ́yìn ikú madam yìí tó jẹ́ pé ẹ̀kọ́ ńlá ló yẹ kó kọ́ ni wípé àwọn ènìyàn ìròyìn ìbànújẹ́ ni wọ́n máa ń dúró dè kọ́lọ́ má jẹ́ àkú fọ̀táyọ̀ ẹ̀yin abiyamọ ayé ẹ ṣàdúmí àdúrà o díẹ̀ tó kù tọdún 2025 yóò parí ìjàmbá burúkú máa ní ṣẹlẹ̀ sẹ́bí wa kò ní ṣẹlẹ̀ sára wa tí n bá sọ fún yín pé Allwell Adémọ́lá eyín madam yìí wọ́n post nǹkan kan ní 24 hours ago kó tó di pé ìjàmbá burú ìṣẹ̀lẹ̀ ilé tó mẹ́mí wọn lọ kí ni wọ́n post ẹ jẹ́ n kọ́kọ́ fi hàn yín fídíò náà ẹ rí n tí wọ́n post nù wọ́n ní happy good luck guys ẹ jẹ́ n wá fi fídíò náà tí wọ́n post yìí sí kànnì ayélujára tí wọ́n fi promote eyín eré orí ìtàgé eléyìí tí Fẹ́mi Adébáyọ̀ ṣe tí ó pè ní Àgẹ̀sìnkọ́lé ṣe rí ń mú àṣírí ikú tó pa wọ́n wá àti pé nǹkan kan tó ṣẹlẹ̀ lẹ́yìn ikú wọn ilé ayé asán àfọwọ́lẹ̀ fọ́bà. ṣe rí ẹni tí madam Allwell Adémọ́lá tí wọ́n post ní 24 hours kó tó di pé wọ́n jọ́lọ̀ nípè tí n bá sọ fún yín pé kọ́mẹ̀ntì abẹ́ rẹ̀ kò tó 1000 ẹ rí i pé mò ń sọ fún yín pé àṣírí ikú tó pa madam ó ti tú èèyàn òṣèré orí ìtàgé lẹ́wọ̀ Allwell Adémọ́lá à ń lọ síbẹ̀ ẹ má ti ṣùgbọ́n mo fẹ́ ká káwọn ẹ̀kọ́ kan bí báyìí lẹ́yìn ìgbà tí a gbọ́ ìròyìn burú yìí orí kàyéfì yìí pé Allwell Adémọ́lá ó ti jọ́lọ̀ nípè àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí lọ sí eyín post tí wọ́n post 24 hours ago wọ́n bẹ̀rẹ̀ sí comment tí n bá sọ fún yín pé bí mo ṣe ń sọ̀rọ̀ yìí comment tó wà lábẹ́ post náà ó ti ń lọ bí 3000 comment sásọ yìí pé àwọn tí wọ́n ń comment nígbà náà lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ burú ìṣẹ̀lẹ̀ ṣé wọn ò rí post màmá nígbà tí ìṣẹ̀lẹ̀ burú ò tí ì ṣẹlẹ̀ kọ́lọ̀ má jà kú fọ̀táyọ̀ ẹ̀yin abiyamọ ayé ẹ ṣàdúrà ẹ ṣàdúrà ẹ ṣàdúrà ọ̀tún tuntun tó ń bọ̀ yìí kò ní kó wa lẹ́bi lọ kò ní kó wa lára lọ irúkú wo gan ló wá pa òṣèré orí ìtàgé lẹ́wọ̀n yìí Allwell Adémọ́lá ẹ ti mọ̀ pé ìyá yìí kú ní ọmọ ọdún 43 kódà àwọn ènìyàn ń sọ wípé àbíyá yìí ti mọ̀ pé òun ò kú ni torí pé birthday tó ṣe last aṣọ funfun báláwo ló wọ̀ gbogbo post tó post pátápátá aṣọ funfun ló wọ̀ títúmọ̀ yìí pé àbí màmá yìí ti ń mọ̀ yìí pé ikú yóò ṣẹlẹ̀ sẹ́yìn pé Saheed Òṣùpá náà sọ pé lọ́jọ́ tó dẹ̀ bá máa kú àmì ara yóò sọ̀yàn ibẹ̀ ngan kí mò ń lọ ẹ̀yin abiyamọ ayé mò ń tẹnu mọ́ lẹ́ẹ̀kan sí ẹ sàmì àdúrà a ò ní kú fọ̀táyọ̀ lẹ́yìn ìgbà tí màmá post èyàn sí kànnì ayélujára tí ìròyìn burú kí n tó lọ kó má dàbí ìgbà pé mò ń fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ wọ́n ní pé màmá nínú ilé wọn ní àìsàn ńlá kan ti sáré kọlù wọn tí í ṣe heart attack ẹ sì mọ̀ pé àìsàn heart attack àìsàn tí máa kíyàn gìrì ni èèyàn lè jókòó kó máa jẹun kó sáré kíyàn àwọn tó bá máa ń ṣe wọ́n ó ti mọ bó ṣe máa ń ṣe yàn lẹ́yìn ìgbà tí heart attack tó kí Allwell Adémọ́lá yìí òṣèré orí ìtàgé wa wọ́n gbé dìgbàdìgbàdìgbà ó di ilé ìwòsàn pé bóyá àwọn lè rí ẹ̀mí ẹ̀ àwọn lè ríra padà àṣé tọlọ́jọ́ ti dé kó sí ní tẹ́ ẹ fẹ́ ṣe fẹ́ dà àfi kí ìṣẹ̀lẹ̀ aburú náà ò ṣẹlẹ̀ ìjọ náà wọ́n gbé dìgbàdìgbà ó di ilé ìwòsàn àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀gbà tí wọ́n gbé dé ilé ìwòsàn àwọn dókítà gẹ́gẹ́ bí gbajúgbajà wọ́n sáré sí gbìgbìgbìgbìgbì láti lè ra ẹ̀mí rẹ̀ padà ṣùgbọ́n aṣọ ọ̀bọ́mọyẹmọ́ ọmọ yẹn ti rìn òwò wọjà ó lágbára o wọ́n padà sọ pé òṣèré orí ìtàgé ilẹ̀ wa eyín Allwell Adémọ́lá pé lẹ́yìn dídùn sọ́hùn dídùn sósì pẹ̀lú àwọn dókítà láti lè ra ẹ̀mí ẹ̀ padà ṣùgbọ́n o aṣọ rẹ̀ ò bọ́mọ yẹn mọ́ ìyá padà jọ́lọ̀ nípè lẹ́yìn wàhálà tí túmọ̀ sí pé heart attack ló pa màmá ṣé ẹ rí i pé mo sọ fún yín pé ẹ̀kọ́ pọ̀ tí mo fẹ́ ká pọ̀ eyín ò níbi ikú màmá yìí mo sọ fún yín pé post tí wọ́n post 24 hours ago màmá ò mọ̀ pọ́ lọ́jọ́ ti dé tí túmọ̀ sí pé kò sí
ẹni tí ò lè kú. Pé mo fùlẹ́ńgẹ́ mo lè gòkè mo lè sọ kò kán kú o. Àwọn Yorùbá sì máa ń sọ pé ọ̀tọ̀ láìsàn ọ̀tọ̀ ni kú. Ẹ̀yin náà wò ẹni tí nǹkan kò mú tí ó ṣàìsàn ló sì fò sánlẹ̀ ló kú nífọ̀nà fọ̀nṣù. Ẹ wo àwọn oríṣiríṣi àwọn ènìyàn tí wọ́n kọ́mẹ̀ntì sábẹ́ kọ́mẹ̀ntì post eyín òṣèré orí ìtàgé wa Allwell Adémọ́lá lẹ́yìn ìgbà tí ìròyìn burú yìí tó tàn káàkiri. Wọ́n lọ ń wádìí pé ǹjẹ́ lóòótọ́ ni, ṣùgbọ́n tẹ̀mẹ̀ pé tó bá jẹ́ pé nǹkan rí ni màmá post, kọ́mẹ̀ntì ibẹ̀ ò lè tó ìgbà tí aburú ṣẹlẹ̀. Mo tún ṣàdúrà lẹ́ẹ̀kan sí i, a ò ní kú fọ̀táyọ̀. Àwọn ọmọ wa wọ́n rògo wọn lò, àwa náà á rògo wa lò. Ẹ̀yin abiyamọ ayé, ẹ sàmì àdúrà sí comment section. Díẹ̀ tó kù tọdún yóò parí, àtọdún tá à ń fẹ́ mú yìí, a ò ní kú ní ìfọ̀nàfọ̀nṣù. Ẹ bá wa share fídíò náà, kẹ́ ẹ subscribe yín sórí YouTube channel wa. Ẹ wá má gbàgbé ẹ share fídíò náà, mo sọ fún yín. Ẹ sàmì àdúrà sí comment section o. Ẹ sàmì sí àdúrà tí mo fẹ́ ṣe pé ìgbà tó bá yẹ ká máa ṣe dáadáa nú ayé, ikú òjijì kò ní mú wa lọ, kò ní mọ́kọ wa lọ, kò ní mú àwọn ọmọ wa lọ, kò ní mú ìkankan nú àwọn ẹbí wa, kò ní mú wọn lọ. Ẹ̀kọ́ pọ̀ nílé ayé yìí o. Ẹni tí ó ṣàìsàn tí ò mọ̀ pé òun ó kú, tó sì jẹ́ pé àìsàn ráńpẹ́ ló kàn kí ó sì bá lọ nífọ̀nà fọ̀nṣù. Ẹ wo ẹ má jẹ́ á pọ̀ lọ́rọ̀, ẹ̀yin olólùfẹ́ wa. Allwell Adémọ́lá, mo mọ̀ pé ẹ̀yin náà mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn eléré orí ìtàgé tó jẹ́ pé ẹ lè rí kí wọ́n máa drag ẹ̀ online, ìyá yìí wà nínú wọn ló fi jẹ́ pé àwọn ènìyàn fẹ́ràn ẹ̀. A rí nínú àwọn tó jẹ́ pé wọ́n lọ comment tó jẹ́ pé lótìítọ́ lódodo ni wọ́n ń bá màmá kẹ́dùn látàrí pé màmá yìí dá sí wọn. A sì rí nínú àwọn tó jẹ́ pé náà àwọn náà ń wò pé wọ́n fẹ́ máa wò pé sí lóòótọ́ ni àbírọ́. Èyí wà kó mọ́ lọ́tà, èyí sì wà kó mọ́ lọ́rẹ̀ẹ́, èyí wà kó mọ̀ máa lẹ́ni tí ó máa sọ pé mo fẹ́ kí aburú ṣẹlẹ̀ sí. Aburú ò ní ṣẹlẹ̀ sí wa, kò ní ṣẹlẹ̀ sọ́mọ wa, kò ní ṣẹlẹ̀ sẹ́bí wa, kò ní ṣẹlẹ̀ sára wa. Ẹ̀yin abiyamọ ayé, ẹ share fídíò náà, kẹ́ ẹ má gbàgbé ẹ subscribe yín sórí YouTube channel wa, kẹ́ ẹ wá share fídíò, kẹ́ ẹ tẹ notification bell lẹ̀. A ò ní kú ṣáájú ògo wa.